Salamu alaikum wa rahmatulahi ta'ala wa barakatu. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi pátápátá níkànnì yìí níbi tẹ́ ẹ ti ń gbọ́ mi, tẹ́ ẹ ti ń rí mi, tẹ́ ẹ ti ń wò mí. Kò ní bàjẹ́ o, yóò túbọ̀ máa dùn sí ni. Eléyìí tí mo tún fẹ́ ká jàǹfààní rẹ̀ yìí, eléyìí oògùn owó gangan ni àmọ́ kò ní anything side effect. Téèyàn bá ti ṣe bó ṣe yẹ kó ṣe lórí ẹ̀. Ó ní gbìyànjú nìkan ní Ọlọ́run padà máa ń dé gbìyànjú rẹ̀ ládé. Ẹ má jẹ́ á tanra wa. Nínú àwọn tí Ọlọ́run kádàrá pé wọ́n dọ́dọ̀ mi, wọ́n ní tí ilé bá san kinní kan la máa wò, àmọ́ bí wọ́n ti ń pòwe ẹ má bínú, àpẹẹlẹ̀ Yorùbá tó nǹkan. So ẹni tí ó júwe nǹkan fún yàn yóò jẹ́ pé òun náà dá mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ti mọ̀ mí kọ́rọ̀ ọmọ pọ̀. Sẹ́rẹ́ orúkọ yìí orúkọ ìbílẹ̀ tó ti rùn dáadáa, kò mí pé kórúkọ kàn tóbi bàǹbà tó bá ti gbó tó ń rùn dáadáa. Eléyìí oògùn oko ti sẹ́ni tí ò ṣiṣẹ́ fún. Kódà bọ́ ọmọ yahoo lò yóò gbowó tí ó su. Oníṣẹ́ ọwọ́ lò, oníṣòwò lò. Báwọn tán jòkó bóyá bí àfáà àbí pásítọ̀ bá lò, iṣẹ́ tó dáa ni. Bí kò wéè bá ké ẹyẹ àjẹ́ ọgbà ni. Ojúmọ́ ò ní mọ́ kẹ́kùn mọ́ fọwọ́ bẹ̀jẹ̀. Sẹ́rí orúkọ yìí, awọ ẹkùn rí. Tó bá ti kọ̀ látàsẹ̀ á ti ju awọ ẹkùn yìí sómi tí ó ti rọ̀ dáadáa. Só ti yé yín báwọn. Kówé ìtakọtabo rè, takọtabo, atare, àdó atọ́ tó bá lè gba ẹbu náà. Bó wá la ṣe ṣe? Tá bá ti kó kówé méjèèjì sínú ìsasùn, a fi odidi atare kan sí wọn láàrin. A fà atare sáàrin rẹ̀ báyìí nínú ìsasùn. Só ti yé? A wá pa ẹ̀jẹ̀ orúkọ yìí, orúkọ ìbílẹ̀ tó ti rùn dáadáa tó jẹ́ dúdú. Ẹ já pa ẹ̀jẹ̀ rẹ̀ ká pa sórí kówé yìí nínú ìsasùn. Lára ẹ̀jẹ̀ yìí náà a fi ra àdó yìí lára. Tá bá ti wá fi ra àdó yìí tán, a wá mú awọ ẹkùn yìí ńlá fi rán àdó yìí lára ráǹdì. Só ti awọ ẹkùn tá ti kì bọ́mí. Sẹ́ẹ̀dí bẹ́ẹ̀ ṣe ń wo awọ ẹkùn tẹ́ ń wo lẹ́lẹ́ bó ṣe mọ̀ èyí tó bá jẹ́ original ẹkùn gidi, ẹ má lo awọ àmọ̀tẹ́kùn o. Awọ ẹkùn gidi ni ẹ lò. Bẹ́ẹ̀ ṣe rọra wò tó rán àdó yìí bó ṣe wà yìí 30,000 nìkan láwọ ẹkùn nìkan. 30,000 naira tó rán àdó tí ó gba ẹbu. So a wá rán àdó yìí á rán láwọ ẹkùn lẹ́yìn tá ti fi ẹ̀jẹ̀ orúkọ yẹn rá tán. A wá rán láwọ ẹkùn, tá bá ti rán láwọ ẹkùn, inú rẹ̀ láàrọ̀ ifá yẹn tá bá ti jó tán. A gé orí orúkọ yìí ń tútù. Ẹsẹ̀ rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin ní tútù. A kò lé orí kówé méjèèjì tá a ti kó sí inú apẹ. Tó ti yé yín báwọn. Ní àpèjúwe, ẹ jẹ́ ká wò báyìí. Kówé ní báyìí. Akọ, kówé rèé, abo, àti fatare sí. A wá pa ẹ̀jẹ̀ òbúkọ yẹn, a pa sí orí àwọn kinní yìí. Tá bá ti pa sí, a fẹ̀jẹ̀ ra àdó. A wá gé orí orúkọ yẹn, a gẹ̀ẹ́sẹ̀ rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin, a kò lè. A wá gbé ka orí náà, a fẹ́ kó pa ráǹdì àrò. Lákòókò tá à ń ṣe léyìí lọ́wọ́, a máa rán awọ ẹkùn yìí máa ra àdó tá a fẹ́ rọ ifá yìí tá a ti fẹ̀jẹ̀ rá. Tá bá ti wá ṣe tán, a lọ tí ó kúnná dáadáa, a wá rọ ifá yìí sínú àdó. Tá bá ti rọ sínú ẹ̀ tán, ẹ wá já ṣẹ̀ṣẹ̀ wá wí orúkọ. Tá bá ti wí ẹja pín ẹran rẹ̀ ká fi ṣe sàrà. Ẹni tí ó bá lo iṣẹ́ yìí ò gbọ́dọ̀ jẹ́ nínú ẹ o. Iṣẹ́ yẹn ò dẹ̀ ṣe pín lò. Ẹni tí ó bá ti lo iṣẹ́ yìí kò gbọ́dọ̀ jẹ́ nínú ẹ̀. Nínú ẹran tá a bá pín o. Kì í sì ṣe iṣẹ́ téèyàn máa pín lò. Ẹnìkan náà ni tá a bá fẹ́ rówó dáadáa. Torí tá a bá pín lò, béèyàn 3 4 pín lò, ẹnìkan náà ni ó ṣiṣẹ́ fún. Ó sì tún lè àfẹ́ẹ̀tì àwọn yòókù láti tún máa ra àánú gbà mọ́. Ńlá ẹ fi pín lò. Èèyàn kan náà ni kó lò. Só ti yé báwọn. Nínú àánú Ọlọ́run ẹni tó bá lò ẹnu bí òun ọba tó kù kọ́dún yọ parí yìí, òun náà ó rí ìyàtọ̀ dáadáa nínú ayé rẹ̀. Ẹ̀rídìí tí ó fi jẹ́ pé a pín ẹran rẹ̀, òun ní pé ní kó wọ́n bá sí ìdíwọ́ pé bóyá àwọn ìyá kan ni wọ́n bá jẹ́, àbẹ́nìkan ni òjò jẹ́, àbí wọn lóògùn jẹ́ lára mi, àbí wọn lẹ́nìkan sàsí mi ni òfin ní sí yìí. So fáǹfààní ẹni tó bá fẹ́ pè mí, tẹ́ bá fẹ́ bá mi sọ̀rọ̀ WhatsApp nìkan ni o. Torí ẹlòmíì ẹ máa ń ṣe mistake. Tí n bá ti pè ní WhatsApp náà ni ẹ bá mi sọ̀rọ̀. Tí n bá ti pè ní call, òun náà ni ẹ máa pè mí sí. Tó ti yé báwọn.
àwọn tí mo allow kan máa fi line WhatsApp pè mí nìkan làwọn tán wà ní outside country. Mo allow àwọn eléyìí tó bá lè pè mí direct tí n bá ti rí outside number ní WhatsApp mi mo máa ń gbé. So àmọ́ number tó jẹ́ within the country tí n bá gbé ẹ má fi ṣèbínú o. So call line mi 080 29 31 60 29 call line nìyẹn. So èyí tó jẹ́ call line ẹlẹ́ẹ̀kejì 090 31 31 7111 call line nìyẹn náà. Èyí tó jẹ́ WhatsApp number mi 080 62 27 75 96 ẹyọ̀kan nu. Ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ WhatsApp number 080 85 97 58 96. Ọlọ́ọ̀bọ lọ́jọ́ òní ò ní dà wá láàmú. Èmi ò ń kò yẹ ẹ̀ṣọ́ abẹ́fẹ́ yín ni o. Ọmọ àdílẹ̀ kógun tó déjì gan lójú ogun ẹ̀rù jẹ̀jẹ̀ ń gbogbo lẹ̀kílẹ̀ kó yóò rogun ẹnìkan ò lọ. Ẹni bá ní baba ni kó mọ ká lẹ́ni tí ò ní kó padà sẹ́yìn. Ní wọ́wọ́ tí o. Fẹ́yìn tí ẹ bá wà ní outside country tẹ́ bá nídìí àwọn nǹkan tá à ń ṣe lóríṣiríṣi àbí bóyá lára àwọn ìta ti ṣe tẹ́ ẹ ti rí àbáwọn nǹkan míì tẹ́ fẹ́ complain yálà ẹni tí àìrọ́mọbí ń dà láàmú ni o, ẹni ó fẹ́ gbé àwé ìgbélùú, so ẹni tó jẹ́ pàtìjà àti mú nira fóònù náà bí ọ wà, ẹni tí wọ́n ń dà láàmú bóyá ẹni bá fínra ni. A ti wà ní ẹ̀ka wa ti wà ní London náà, a wà l'Amẹ́ríkà, a ti wà ní US káàkiri báwọn. Àmọ́ láti pé kí sẹ́yìn ó lè dọ́dọ̀ yín pé anywhere tẹ́yìn bá wà ní outside country tí ẹ fi rí sẹ́yìn gbà, WhatsApp tẹ́ fi bá ẹni tó mójútó bẹ̀ yẹn sọ̀rọ̀, WhatsApp number ẹ kàn WhatsApp wọn ní o, ẹ bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp ní +44 78 31 21 4085. ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí +44 78 31 21 4085. ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí WhatsApp nìkan ni ẹ WhatsApp wọn o. So ọ́fíìsì wa náà láti open síbi bẹ̀yẹn náà. So gbogbo tẹ́ bá ti nídìí tẹ́ bá ti bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp immediately wọ́n á dá yín lóhùn. So ti ẹ ṣàlàyé nǹkan tẹ́ bá fẹ́, tó bá jẹ́ pé àwọn sẹ́wà tó ti wà nílẹ̀ lẹ́fẹ́ àdírẹ́sì yín wọ́n béèrè, wọ́n sọ iye tó máa jẹ́ fún yín. Bójá wa náà lẹ bá sọ̀rọ̀ àdàrẹ́ ti yín síbẹ̀ náà, bójá àwọn náà ni ó sẹ́ndì yín sí àdírẹ́sì tẹ́ bá fi kalẹ̀ fún wọn. ẹ gbọ́ WhatsApp number yẹn lẹ́ẹ̀kan sí +44 78 31 21 4085. Lágbára Ọlọ́run gbogbo wa láàrí bá ti ṣe àárọ̀ náà gbégbá á sì lásìpẹ́. So àwọn ẹ̀ka wa tó wà ń bẹ̀ ni tó mójútó ẹ̀ka tá a sì ní ń bẹ̀ ọ̀nù, ẹ bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp nìkan ni ẹ ti bá wọn sọ̀rọ̀, wọ́n sì reply yín ní immediately. Gbogbo àwọn product wa tó bá ti wà ń bẹ̀ ìtẹ́ bá nídìí tó bá ipò ti wà ńlẹ̀ wọ́n sọ fún yín, tí ò bá ti sí ńlẹ̀ àbígbà tẹ́ bá lè rí gbà wọ́n jẹ́ kẹ́ ẹ mọ̀. So ọlọ́ọ̀bọ lọ́jọ́ inú ò ní dà wá láàmú. Ire o.